látọkùn ètò ọ̀hún o. Èkìtì gbajúmọ̀ ìjà àjọ àjọ òde làbọ̀ sí ní oko. ìmọ̀ kẹ́ẹ̀rálẹ̀ èrò alẹ́ ṣáàlà ní í ṣe o adúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba kẹ́ mú kí ọjọ́ òní kéèkó láyọ̀ àti àlàáfíà kété ọmọ èkìtì kété kì í gbà lálẹ́ òní àmà kí wí kẹ́ẹ̀rálẹ̀ o ṣáàlà ní ìhọ́ra ìyókùn o kété ọmọ èkìtì ìmọ̀ kúlẹ̀ o ìmọ̀ kúlẹ̀ o nàìjíríà ìmọ̀ kúlẹ̀ o ìrètí kété ìmọ̀ kúlẹ̀ o adúpẹ́ àlọ́láyọ̀ abọ́láyọ̀ èrè èkìtì kété ìmọ̀kúlé o. Èkìtì gbajúmọ̀ ìjà àjọ àjọ òde làbọ̀ sí ní oko. Tèmítọ́pẹ́ Òjó látọkùn ètò ọ̀hún. Èkìtì gbajúmọ̀ ìjà àjọ àjọ òde làbọ̀ sí ní oko. Bàbá ní. ìkàlẹ̀ èrò alẹ́ ikú ọjọ́ méjì ìjọ mẹ́ta kété ọmọ èkìtì ṣáàlà ni mo tó bá kété nílálẹ́ òní o èkìtì gbajúmọ̀ lẹ́tọ̀ ètò mọ̀lẹ́ èkìtì gbajúmọ̀ o lórí ìkànnì Tògbá rédíò kẹ́kárí ayé kẹ́kárí oko kété èké bá fẹ́ bá a dá sórí ètò lálẹ́ òní ìlọ sórí Facebook o àti padà dé olódùmarè ní ṣe kété rẹ̀ bẹ́ẹ̀ ẹ sì fi káyà kété mọ́ èrè akéde kedere ìlọ sórí Facebook rí Tògbá FM live Tògbá FM live ìyá wa kedere gbangba wálé àwọ kí n má tẹ̀jíṣẹ́ rí kí n mú sọ síbẹ̀ torí alẹ́ òní bẹ̀m̀bẹ̀ yẹ tẹ̀ yàtọ̀ ìka alẹ́jàre lẹ́rẹ̀kan sí kété ọmọ èkìtì àti kí iná rẹ ní èrò alẹ́ o ṣàlàní ṣe ń gbúrò lé ìjọ́wò sí ìlú lẹ́gbẹ̀yìn ṣe ìrìn yẹn jẹ ọmọ yẹn ìpè ní fèrègèdè ọjọ́ òsè ọ̀jì fèrègèdè gbẹ̀yìn àtẹ̀wà lágbára olódùmarè kété rárá ìkéle òkú délé o wọ́n àmọ́ wọn ìpè ní pàkálà àbò òtílí gan kọ́ bá mọ̀mọ́ yí rédíò rẹ̀ síbẹ̀ Tògbá rédíò kọ́ bá yìí sí lálẹ́ òní ọmọ ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ o níta alẹ́jàre kété ọmọ èkìtì lẹ́rẹ̀ kan sí ilé ayò lẹ́rù rí o àti dé náà rẹ̀ ni ṣẹ̀nà késájà kan méjì gbẹ̀rẹ̀ ikú ṣẹ̀nà ìmúre wá ń yé kiri o ayé ìmúre rẹ̀ ń ṣàpínlẹ̀ níta alẹ́ ò kété ọmọ èkìtì kété bí kì í ti gbọ́ alálẹ́ òní kọ̀wọ́jà ìtòrí akẹ́rìndé lálẹ́ òní ètò èkìtì gbajúmọ̀ ni mọ̀ ń gbọ́ o agbajúmọ̀ lulẹ̀ agbajúmọ̀ lóko alẹ́ òní ọmọ ẹ̀mẹrin gidi o ọ̀yà kékeré yìí kí wọn wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ lulẹ̀ níbi kan ti wà ọ̀yà kan ti gbọ́ àbí kan ti wà. ìmọ̀ ká alẹ́ o kété ọmọ èkìtì tọ́níkì ló jẹ nítọ̀ọ̀tì òlàdúgbélé o orúkọ mi yípadà láti kéde tó ti láìrò ògidì olú adéolú ọmọ ọlọ́ra. ọ̀ṣun jàre ògidì olú ọ̀yà. ìmọ̀ ká alẹ́ gbogbo ọmọ èkìtì lélóko orúkọ tèmọ̀ tí padà ń lọ ọmọ rí òjò ìdòwò bíbélẹ̀ fà ńlá yìí. ọ̀yà àbá ó ti yá. mọ́mọ́ dúpẹ́ olódùmarè ọba mi kètò kéròjò sí alórí o ọ̀lànìmọ́yè dípò ní ti tèmi o ìmọ̀ ká alẹ́ òpó ti àlà ní tèmi ọmọ ilé ní ẹwẹ́lẹ́ o ìmọ̀ ṣe ń wo kì í tẹ́tí sí a. ọjọ́ oúnjẹ ayé ọmọ òpó tì alẹ́ òní ọmọ ẹ̀yìn yéye ẹ̀ mèrè gèdè torí àti bẹ̀rẹ̀ náà rẹ́ ni ẹni bá mọ̀ gbàgbé wí ìjẹjọ́ agbólójú asórí ètò yìí olódòrí àjò ní kámọ́síkẹ́tù òjò onímọ̀ kámọ́síkẹ́tù kété kì í gbọ́ alálẹ̀ òní orí ìkànnì Tògbá rédíò kẹ́kárí ayé gbòrògbòdò róòló òjò atura ní ẹ̀jẹ̀ kékeré òjò mà balẹ̀ òjò ọ̀rẹ́ balẹ̀ yó ẹgbẹ́ olódùmarè kékeré ala ìkẹyìn òkòdélé alẹ́ òní ẹ̀yìn yéye bí mo ti jí wí ìdílé tó pọ̀ tó lọ́rùn kọ ìtẹ̀mí o èmi ti ka àbálẹ̀ èkìtì òjò kúrè alágàdá ogun òjò jà lọ́jà ó délé kọyán alẹ́ ẹ̀rọ ilé mọ̀mọ́ yìí òjò jà lọ́jà o òjò abádìyẹ sábà lórí ẹ̀yìn èyẹmí yé lọ́lá kẹ́ gbèsè òkèlè káàtì bẹ̀ torí ètò èkìtì gbajúmọ̀ alẹ́ òní mèrègèdè yà á jẹ̀bùn torí ọ̀nà kan ìwọ̀n kórìṣà kàdí wọn ọ̀nìyàn méjì kọ́ba ti kọ́kọ́ gba òbéèrè rẹ̀ lálẹ́ òní ọmọ àgbẹ̀bùn o yóò mú àtẹ̀jíṣẹ́ rí kí n mú sọ àwọn sí a lórí Facebook o Tògbá FM live Tògbá FM live yà wá kedere lórí ètò èkìtì gbajúmọ̀ lálẹ́ òní àbíkọ́ kẹ́sì akọ́bánì tó gba òbéèrè rẹ̀ lálẹ́ òní ọtí ìjẹ̀bù náà rí ni ṣé kí n mọ̀ fún yín ní expo àmọ́ wọn ìpìlẹ̀ expo òjòrò ní jẹ́bà òjòrò ní mọ̀ ní jẹ́bà o mi fẹ́ iṣẹ́ òjòrò nígbà ìjẹ́ mi já iṣu kéde kàbọ̀ ọ̀rọ̀ kọ́ mi èmi ti ká já wọn sí ìpariwo já wọn sí ọ̀kẹ̀kàlà ẹ̀kàlálẹ̀ òní àmọ́ wọn ìpìlẹ̀ ọ̀kẹ̀kà nílẹ̀ Yorùbá Yorùbá pọ́nbélé ayé òǹkà
ayi òǹkà ṣùgbọ́n lẹ́kìtì ayi ọ̀kìkà ọ̀kìkà láì kàlálẹ̀ òní o wọ́n kọ́ bá ti mọ̀ kìkà ọtí gbàwúrọ̀ kìkà wo ni gan àti ìbọ̀ títí o Èkìtì ọgbàdúmọ̀ o àti dé náà rẹ ni alẹ́ òní ẹ̀yìn yéye èmi ti ká lọ́mọ ẹ̀pẹ́ àrànà olú ọ̀dọ́ sáwọn mẹlẹ́wòye mu pé ọmọ amúdàsílẹ̀ mogun ẹnu pani àmọ́ mogun ẹnu ṣẹlámútú ní ṣe lùlù tí a o Èkìtì ó ṣe bẹ́ẹ̀ ọbẹ̀rẹ̀ náà rẹ ni ẹ̀ka alẹ́ òkété ọmọ Èkìtì gbajúmọ̀ o. èyẹ mi èyẹ lè lá ọlọ́bẹ̀ mọ́ mi bá oníṣùn á. kọ́ ọmọdé kọ́ àtẹ̀jẹ́ bàbá rẹ̀ ló ṣe ya. kéèkó ló kọ́ bá àtẹ̀jẹ́ bá ilẹ̀ ẹ̀ lanu fún. ìbá ròyìn bá kò tó ìbá ṣiṣẹ́ ní tẹ̀lákọ́ṣẹ́ yé mi. Òṣogbo. kété ra olé kí gbọ́ alálẹ̀ òní ṣé kí n bá má gbàgbé wí ìjẹjọ kà á sórí ètò mi agbélojò wá sórí ètò níjẹjọ èyí mi ni èyí nìhun náà ìpèlè yèyé oge ìyẹn lágbàlejò rẹ ọmọràn ní erímọ̀ pé Èkìtì erímọ̀ pé mọ̀rù ọjà ìyàlágbá sórí ètò níjẹjọ o olójó rẹ a sì retí ran olórin méjìlá gbé bọ̀ lórí ètò yìí amúdá yín lójú káàsì ìṣèkìtì gbajúmọ̀ kẹ́ ayé ní December 4 èèyàn olójó la ẹgbà ṣáṣáṣá èèyàn olójó pàtàkì ní o kẹ́ bá má gbàgbé àkọlé àjọ̀dún rẹ̀ ọdún kàá ṣe ní December 4 ó ní pàtàkì èdè abínibí sísọ àti fífi àmì ẹ̀yẹ dáyan ọmọ Èkìtì lọ́lá o the importance of indigenous language and award presentation àjọ̀dún ọdún yìí ọmọ ẹ̀mìrì gidi o ló àti dúró dolójòrí a o òjò oníṣe bẹ́ẹ̀ kẹ́gbà gbòòrò èkó kankan kété ọmọ Èkìtì kì í gbà lálẹ́ òní ìyẹn àyùn lẹ́rù rí o akéníwí kan mọ́tòrí mi ké lálẹ́ tòní àjàní kan mọ́tòrí mi jà o mọ́tìdé lálẹ́ òní ẹ̀wọ́dẹ́ kọ́ba tí ọlé kọ́ba tí mọ́ kàgò ayọ̀dẹ̀rẹ̀ àmúso ọ̀rọ̀ àgbọ̀ àbí o gàgàrà kọ́ba tí ọlé kọ́ba tí mọ́ kàgò ọmọdéran àmúso náà ní ni o òun àgbóni náà òun náà nàmú ìpàlẹ́yà mọ̀tídé lálẹ́ òní orí mọ̀démọ̀dé ní tèwé adé o mọ̀bọ̀mọ̀bọ̀ ní tàbọ̀yè ẹnu tèmi ti jọ máa jẹ́pẹ́jẹ́pẹ́ lálẹ́ òní ogun ẹ̀rẹ̀kẹ́ mi ti dán máa dòbì jíyọ̀ adé afọ́ Ọ̀rúnmìlà lọ́jọ́ kẹrin tó lóńgẹ́ láàrin àwọn òsìrì ọ̀tá Ọ̀rúnmìlà yìí bọ́ táwọn bá ti pọ́gùn o ikọ̀ táwọn bá ti pẹ́gbẹ̀ta yóò kọ̀ọ̀kan lọ́mọ rí odó paṣọ èmi ti ká tèmi tọ́pẹ́ òjò kọ́ọ̀tà mi bá lé lógún kọ́ bá pẹ́gbẹ̀ta o ọ̀kọ̀ọ̀kan ní ọmọ yọ̀ọ́ yọ o ọkọ̀ kan náà ẹjọ́ ẹ̀ dànù báyìí múre tèmi ṣàpínlẹ̀ o lọ́jọ́ Èkìtì fẹ́ gbọ́ alálẹ̀ òní òun adé ní borí olú o ẹ̀ ti ká ní eléèké ọ̀tá rí o ẹ̀ ní ìṣẹ́gun ọ̀tá ilé ìṣẹ́gun odì ẹ̀ ti ká ní eléèké ìṣòro adániwáyé gbé kẹtìdá léèké ìṣòro kẹtìdá náà ekéré òkòdélé ẹ̀yàn Yorùbá kan sọ̀rọ̀ o ẹ̀yìn orí kọ́ba tẹ ọgbọ́dún ní jèrè ìbìrẹ́ ẹ̀ ti ká ní méjèrè o ṣẹ́ mo bá ṣe kẹtìdá Èkìtì kẹ́ gbọ́ alálẹ̀ òní o ìyá ní àjèrè oṣù kí n bá ṣe nílé ayé àti lẹ́kẹ̀ òrùpẹ́ o àtúnṣe bá Ọlọ́run lálẹ́ òní àtúnṣe bá ònìyàn oníkà péré ní ìmọ̀mọ̀ jíṣẹ́ gẹ̀dẹ̀ rẹ̀ àṣẹ o oníkà péré ní kejì rẹ̀ akẹ́ mọ́domi kété yọmọ Èkìtì kì í gbà lálẹ́ òní iyọ̀ tèmi ẹ̀ mọ̀ ìdomi o bẹ́ẹ̀ ni iyọ̀ rí ẹ̀ àdomi Èkìtì gbajúmọ̀ lẹ́tọ̀ Èkìtì ní Èkìtì gbajúmọ̀. gbà mí o iye Jésù mi gbà mí o iye Ọlọ́run ògo má padà lẹ́yìn mi Ọlọ́run ọba ògo má padà lẹ́yìn mi o ọ̀nà èèyàn kan bá ti ròdì ẹ̀mẹ́ ìráre fèrè sùṣẹ́ mi lódùmarè máa yàn ó. lẹ́yìn mi ọ̀lẹ́yìn ọba ti rọ́ọ̀tì ẹ̀ mọ̀ kan ìráre ìbùkún ṣe yẹ́ mi lẹ́dùnmáre máa yán o. wọ́n bá ṣe bẹ́ẹ̀ ní títí jàre àtẹ̀yípadà bọ̀ kápẹ́lówó ètò Èkìtì gbajúmọ̀ ṣe ò ká ẹ ṣe ní December 4. ìyọ́ra o
kété èkìtì ìpẹ̀lẹ́ o ṣáàlà ní í ṣe. àtọ̀dọ̀ orí kádùn ọmọlélá kan ò sí olólíra ní kù òdìrè kí tèmi dọ́gba òjò bàbá lẹ́kìtì mr jẹ́wọ́n ti ṣe kéétìkétì ọmọ èkìtì lulẹ̀ lóko lẹ́yìn òdì ọkọ èkìtì ìyàwó èkìtì ọ̀rẹ́ èkìtì olólùfẹ́ èkìtì síbi ayẹyẹ àjọ̀dún orí kádùn èkìtì gbajúmọ̀ kẹ́ ayé lọ́jọ́ kẹrin oṣù kejìlá ọdún kàyé àyè ni december 4 sátidé àkọ́kọ́ nínú oṣù kejìlá ní ayé o. àkòrí pàtàkì èdè abínibí sísọ àti fífi àmì ẹ̀yẹ dánilọ́lá the importance of indigenous language and award presentation aago méjìlá ọ̀sán ló kẹ́gọ́ ní kété ètò abẹ́rẹ́ o. níbi kí ẹ ọ̀tọ̀kùnrin olórin ìbílẹ̀ èkìtì ẹgbẹ́ àṣà èkìtì lárugẹ hip hop àti àndẹ́rìn pòṣónú asọkutu wọ̀wọ̀ yeye. bábábárì ìdánilẹ́kọ̀ọ́ headstock ìyẹn competition live ayò títa àlọ́ àpamọ̀ àpagbè àti yorùbá ìgbẹ́ pọ́nbélé ọ̀fẹ́ lé ó wọlé o. àǹkàrá ni tíkẹ́ẹ̀tì láti ibi kíbi kọ́ bá yà kọ́ bá fẹ́ ra aṣọ àǹkàrá tẹ̀rẹ́ àgàgà yín kì í gbé ní ìtalú o orímẹ̀dú ajégúnlẹ̀ èmùtì ìmàgbọ́n ìhàbọ̀ ní ìtalú o bus stop ìkéṣe iye pepsi ní kí n ké sí o 08039692530. 08039692530 kété kì í gbé níta sán ní ògìdó gbága àtàgbègbè rẹ̀ yàbọ̀ níbi ilé epo kọ́lá kèsì kẹ́lẹ́ ọmọlẹ̀yẹ lógìdó ìkéṣí ẹ̀ lórí agogo 08030839970 08030839970 kété kì í ní korodu àgíríkì ìgbogbo gbẹ̀rígbẹ̀ ẹlẹ́pẹ̀ ìtàmàgà àtàgbègbè rẹ̀ sábò ilé epo ní kí n bọ̀ o ní bẹ́sàmán communication Ibrahim ní kí n ké sí o ní sábò 08026002255 08026002255 kéde kì í gbé ní ìbàfò arépo mọ̀wé ọ̀fadà pàkúrọ̀ bágẹ́ àtàgbègbè rẹ̀ yàbọ̀ ní arépo inú arépo ní kí a bọ̀ ìkésí dúdú heritage nínú arépo dúdú heritage ní kí n ké sí o 08035771085 08035771085 kété yìí kì í gbé lókè gbódò ádámà àtàgbègbè rẹ̀ ìkésí mrs adálàmájà 08087564965 08087564965 kété yìí kì í gbé lódógúnyán àtàgbègbè rẹ̀ o àlàbápìtà ní kí n ké sí o lódógúnyán àlàbápìtà 09030136466 09030136466 ọ̀pá mẹ́fà 3000 ọ̀pá mẹ́rin 2000 gbẹ̀gẹ́ ayẹyẹ káìlò nínú ọgbà àtúbà rédíò kẹ́líta olú o ìkòròdú lẹ́kọ̀ọ́ owó náà bọ̀ kájọ gbẹdẹ̀wé alárugẹ lọ́jọ́ kẹrin oṣù kejìlá ọdún kàyé àyín december 4 2021 kọ́ bá fẹ́ raṣọ àkàrà tẹ̀rẹ́ tóró 08027737024 lẹ́rẹ̀kan sí 08027737024 àbíkọ́ kẹ́sí alórí ètìká 08036557047 lẹ́rẹ̀kan sí o 08036557047 àjọ̀dún orí kádùn èkìtì gbajúmọ̀ tọdún yìí àánú mẹ̀rẹ̀gẹ̀dẹ̀. ojú mi rí yẹyẹ lẹ́kọ̀ọ́ kẹ̀mọ́nú ẹ̀rọ gbọ́mọ léṣe àdèyẹ ẹ̀rànwú ọ̀kan bó sí bàtà bó ojú orójọ́sẹ̀ ẹ̀yẹ bá mi òṣogbo wulẹ̀ aró òkòkò òṣogbo wulẹ̀ aró òkòkò ìbàdàn ní káràkátà ìkẹjà lulẹ̀ aṣọ òwe. ọjọ́ ń jàre yémi yé lọ́lá kété ọmọ èkìtì kẹgbẹ́ alálẹ̀ òní jàre kí n bá mọ̀mọ́ wí èkìtì nínú yán kó bá di december 4 àìjà yín sí òwì èkìtì nínú yán yálà làṣà yálà sílùsẹ́ríà òpàdé ní december 4 aago méjìlá ọ̀sán ló kangó ní kété ètò náà ní ìṣe bẹ́ẹ̀ ká ẹ bẹ̀rẹ̀ àìsọ̀rọ̀ nípa ètò ìlera àyẹ̀wò ọ̀fẹ́ àyẹ̀wò pọ́nbélé ní àyẹ̀wò ọ̀fẹ́ ni o ayò títa àlọ́ àpamọ̀ àpagbè ìyẹn competition live egun ni o egun nínú odò lórí stage live o èèyàn eléré òbílẹ̀ èkìtì pọ́nbélé a sì ṣe bẹ́ẹ̀ àṣẹ bẹ̀rẹ̀ sí ní mórí èkìtì ẹ̀ dá lọ́ra yá àkàrà yẹbẹyẹbẹ lọ́jọ́ ọ̀hún àkàrà yẹbẹyẹbẹ ni o ẹ̀dá ṣíkínà lè mú tèmi rán mẹ́tì mọ́ ìdòwú mọ́tẹ̀rẹ̀ rán lọ́jọ́ ọ̀hún ọjọ́ ìjà àjọ pàdé nínú ọgbà tùngbà wọn tùngbà kẹ́lẹ́ ta lu oníkòròdú lẹ́kọ̀ọ́ lé ibẹ̀ láti ṣe tèkìtì ní august 28 tùlú èkó
December 4 láì ṣe o nítorí ọmọ Èkìtì kẹ́lú pinlẹ̀ Ògùn kẹ́lú lu Èkó kẹ́lú lágbègbè rẹ̀ ìta olúwo àgbẹ̀dẹ ìta sọ́ní Ṣàgámù Abẹ́òkúta Ìkẹ́lẹ́fọ̀ Ṣàngó ìjájọ parapọ̀ ìlẹ́gbẹ́jẹ́gbẹ́ Èkìtì parapọ̀ association Èkìtì kété association Èkìtì ìdíje Èkìtì dálẹ̀tì ìjà pàdé o nílọ̀gbà tògbà lọ́jọ́ kẹrin oṣù kejìlá December 4 ẹ má gbàgbé wí Èkìtì ṣe polo la mú ika báyìí ṣayé àjọ̀dún ẹ̀mọ́ ìṣù polo òun láṣẹ wí ọ̀fẹ́ lé ó wọlé àǹkàrá ní tíkẹ́ẹ̀tì ọ̀pá mẹ́fà 3,000 ọ̀pá mẹ́rin 2,000 wọn náà kọ́ bá ẹ raṣọ àǹkàrà tẹ̀rẹ̀ níbikíbi kọ́ bá ti yà késì àlórí agogo yìí o bàbá ti késì àyà tìkálà yìí gbé 08027370724 bàbá ti késì àwọn kan wí agbègbè lọ ti késì àṣẹ dàrẹ́ẹ̀tì rẹ síbi kan tí ẹ yẹra ubéèrè kọ́ ẹ bá dá sí lálẹ́ òní a sì rò édò lójòríà o a ti rò lójòríà òjò ní semóde òun ní ẹ kété ìgboro òjò ní rọ̀ o a ti ké sí mi láti lẹ́kẹ́ ayé jáwọ́ sí òjò mà ìrọ̀ a ké sí mi lábẹ́kúta ayé jáwọ́ sí òjò ìrọ̀ o òjò ìrọ̀ o ẹjẹ́ àtètè lọ ìsúlé o kójò kẹ́ mọ́ ká móde káyé bẹ́ yé súlé wọ́n ẹ kété bí kìí tí wà ẹ má mọ̀ gbàgbé o ẹ má tẹ̀jíṣẹ́ ní kéńtẹ́ sórí ọ̀ọ́nì ìtẹ́sí Tùngbá FM live kó wọn náà kọ́ máa fẹ́ darapọ̀ mọ́ a lórí Facebook Tùngbá FM live lọ síbẹ̀ kọ́ má tẹ̀jíṣẹ́ rẹ kọ́ mú sọ síbẹ̀ ṣọ́ òbéèrè rí alálẹ̀ òní ó ní wí ọ̀kìkà oṣù lámọ̀ ẹ̀ka o ètò ìrántí ọ̀kìkà oṣù January olóṣù ká ìpè ní Yorùbá February olóṣù ká ìpè ní Yorùbá March olóṣù ká ìpè ní Yorùbá August olóṣù ká ìpè ní Yorùbá òkè oṣù kọkànlá láyà yín kí ká ìpè oṣù kọkànlá lédè Yorùbá nínú ọ̀kìkà Yorùbá ni o nínú ọ̀kìkà Yorùbá ká ìpè oṣù kọkànlá wọ́n kọ́ bá ti gbà o ọ̀ ìjẹ̀bùn ọ̀ ti jẹ̀bùn rẹ̀ alẹ́ ni o látọ̀ DJ Obama sẹ́kítírì ẹgbẹ́ Èkìtì Gbajúmọ̀ fans club sẹ́kítírì ẹgbẹ́ Èkìtì Gbajúmọ̀ fans club wọ́n kọ́ bá ti gbà o ọ̀ ti jẹ̀bùn ṣírí lálẹ́ òní ó ṣe ṣe ká ikọ́ kọ́ bá ṣe kọ̀tún lọ ìgbé ayọ̀ ikọ̀ Yésù sóòtẹ́ lọ́fẹ̀ẹ́ kọ́ Yésù bẹ̀ lọ́fẹ̀ẹ́ kọ́ Yésù rún àyíyá kọ́ yọmúsọ̀rún àyíyá wọ́n kọ́ bá ti gbà lálẹ́ òní o oṣù kọkànlá nínú ọ̀kìkà Yorùbá ọtí jẹ̀bùn lọ́ọ́ DJ Obama jàre ọ̀kan náà lára yẹn ọmọ ẹgbẹ́ Èkìtì Gbajúmọ̀ fans club èjìrẹ́ lórúkọ rẹ̀ táyé lolú o èjìrẹ́ ará ìsokùn ọmọ ẹdun kì í ṣòro orí igi ọ̀la ní ẹ̀ṣọ́jọ́ òbí o ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Èkìtì Gbajúmọ̀ fans club nínú ibẹ̀ ní kété ìyá ọmọ ẹgbẹ́ ibẹ̀ láì péjú sí o ní kí orúkọ rẹ̀ lọ́nà èmọ̀tì ugbó olómù níjàre ugbó olómù láti ẹyẹ ṣe ọmú mi rántí orin nì ẹyẹ mẹ́ta tó mú o ìbọn òmù o ẹyẹ mẹ́ta tó mú o ìbọn òmù o olú ẹyẹ Pepsi rẹ nì kí wọ́n mẹ́lẹ̀ kí ọ lábẹ́ igi àánú-jàre àbá bólú ọkọ̀ òyìnbó ẹlẹ́jà rọ̀ mọ̀mọ́ kí o lábẹ́ igi àánú excellent bar Katerina la kila bẹbẹ o lábẹ́ alágàrí hàn àbámi Mr. Ayọ̀délé ọmọ ọ̀ràn ló mú o ọmọ ẹlẹ́yẹ mẹ́ta rò kàtàkàtà Katerina kíjàre ọ̀yá nínú ọ̀kìkà Yorùbá o káyí pé oṣù kọkànlá àló ọ̀ràn níbẹ̀ kálẹ̀ o kí orúkọ rẹ ọmọ bọ́sọ̀ yìí ṣe ọ̀ràn kálẹ̀ o ọ̀dà kọ́ bá ti ké sí ayé rédíò rẹ sódò ọ̀rá níbẹ̀ kálẹ̀ o. Hello. ọ̀rá o ìyé kí orúkọ rẹ ọmọ bó sọ ìṣe. Adéníkẹ́ láti ìṣàwò ni o. ìṣàwò lọ ti ké sí a kọ́mọ bá ti kí orúkọ rẹ ọmọ bó sọ ìṣe òun nìkan lọ́mọ èṣù hàn án o. àló. ọmọ ìbò sọ ìṣe. Ìgbésà nínú rẹ o. Hello. ọ̀dà bó wí Ìjẹ̀ṣà ọ̀rà o Ìjẹ̀ṣà òjèrè onílẹ̀ òbí ọ̀rà o
òpè ní ilé ké sí àpadà ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. ẹ kálẹ̀ sá o. àlọ́ ọ̀yọ̀sọ̀ kìtì ni kí orúkọ rẹ wọn bó sọ yìí ṣe. mi síbẹ̀ economy ni. yé orí èyí mi o ọmọ èkìtì ni ké sí mi padà yé kó na bí òun sí ọ̀jọ̀gbọ́n ọmọ èkìtì ni kọ́ba ti jọ́ ọmọ èkìtì ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. ẹ kálẹ̀. ọ̀rọ̀ níbẹ̀ sọdé ọgbèdè ni ọ̀dà o ṣe mọ̀ yìí ká bá ilé ṣọ́ọ̀ṣì kán bá ti yìí hallelujah o hallelujah àgàgà kọ́ bá ti ṣọ́ọ̀ṣì kérúbù dà lọ sí kán bá ti hallelujah o hallelujah kán bá ti ẹ ṣe iye o sánà ọ̀rọ̀ níbẹ̀ o sọ̀rọ̀ sókè àbá o ìyáyùn lẹ́rù rẹ o kí ọ̀rọ̀ kọ́ra ọmọ bó sọ̀ yìí ṣe. ọmọ Ìbàdàn nílé oníyọ̀ ní mí o. kọ́ wí o. hello. òpè jágbe. àfi ìṣòro ní bàbá yín o. ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. o àbá. ọ̀rọ̀ àbá mi o. ìyáyùn lẹ́rù rẹ o àbá rẹ̀ á gbé. àmì o. kí ọ̀rọ̀ kọrin ọmọ bó sì ń ṣe. omiriká àdá ọmọ egógo Èkìtì o. ọmọ ogógo lọ rè. ugógo òbírí. àyókù mẹ́rin. ọmọ ṣeun ọ̀yá nínú kíkà Yorùbá. Bélú ni àìpé o. kọ́ wí o. oṣù Bélú. oṣù Ìbélú. láìpé. ọmọ ṣeré o kọ́ bá ti gbà á késì alẹ́ ètò kọ́ yọ ọ̀gbẹ̀bùn rẹ lọ ìdíje Obama. mo ṣeré o. ọṣẹ iye oṣù Ìbélú òbèrè ní ilé mọ́bèrè mọ́yé ṣẹ́mùsì lulu kàkà ń pè ní Ìbàdàn olú àbádẹ́pẹ̀dán ọ̀rọ̀ àbádẹ́pẹ̀dán ò mọ́yé ṣẹ́mùsì lulu rẹ lọ́sẹ̀ kẹ́kọjá ibẹ̀ ni wọ́n mọ̀ ti ṣùbẹ̀rẹ̀ lọ́yìn ọmọ Ìbàdàn o bí oṣù kọkànlá kan ń pè ní lọ́kẹ̀kà Yorùbá làbá ní ìmọ̀mọ́ I know it ọ̀yà sọ iye oṣù Ìbèlú mo ní iye oṣù Ìbèlú ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. ìyókù o yányùn lẹ́rù rẹ kí orúkọ rẹ ọmọ mo sọ ìṣe àbá. òní lórúkọ mi o òní. òbí. òní ẹ̀sà òní. ọ̀dà àwọn ọmọ mo sọ ìṣe. àwọn arámọkọ. arámọkọ. ọmọ alára ẹ̀ṣọ́ ọmọ alárámọkọ. ìyókù. oṣù kọkànlá nínú kíkà Yorùbá kan yìí pé. oṣù Bélú. oṣù Ìbélú. ọ̀dà akẹ́sí alẹ́ yìí ètò kọ́ ọba àgbà o ẹ mọ̀ èso oṣù Ìbèlú o ìlà Ìbàdàn ìjà kan àtẹ̀jíṣẹ́ díẹ̀ ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. alo. alo àbá. o èyí ṣàlàdí o. àlàlà ṣe o. ọmọ ibo sọ yìí ṣe. ọmọ Òṣùn Èkìtì ni. Òṣùn lọ́ọ̀rẹ̀. Òṣùn ni mìíràn o. Òṣùn lọ́tọ̀. bẹ́ẹ̀ ni. ẹ ọ yá oṣù kọkànlá ka ìpínlẹ̀ Èkìtì. Bélú náà ìpè. Bélú. bẹ́ẹ̀ ni. ọ̀dà o kọ́ bá ti gba ìwọ náà ké sí àlẹ́yìn ètò ẹ mà ṣeréṣeré o ìyá ka tẹ̀jíṣẹ́ díẹ̀ lórí Facebook torí ọ̀nìyàn rí a ẹ má mọ̀ gbàgbé o àyájọ́ Èkìtì gbajúmọ̀ ó di December 4 kọ́ bá fẹ́ ra ṣe àǹkárá tẹ̀rẹ́ ké sí a èké ní ìtalú o Orímẹ̀dú Ajégúnlẹ̀ Ìmùtì Ládùgbà ìyàbọ̀ ní ìtalú bus stop ìkéṣe iye Pepsi ni kí n bèrè lọ́wọ́ lọ́kadà ọ̀nìyàn kọ́nìyàn kẹ́yìn bá ti rí níbẹ̀ ìbèrè iye Pepsi lọ́rẹ̀ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iye Pepsi rèé o 080 39 69 25 30 080 39 69 25 30 èyí kì í lójoojú bẹ́gà arépo ìbàfò mọ̀wé ìyàbọ̀ nínú arépo ni kí n àbọ̀ o kí n bá ti dé nínú arépo ìbèrè dúdú heritage ìkésí dúdú heritage ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dúdú heritage rèé 080 35 77 10 85 080 35 77 10 85 kété èké níta sọ́ni gbága ògìjò àgbọ̀nwá ìdímọ̀gún ẹrẹ́fún àti kí àròkọ àdúgbò rẹ ìlara ìyàbọ̀ ní ògìjò bus stop o àbíkọ́ kẹ́síà lórí agogo yìí ọyọ́ kẹsẹ̀ yeye oge kẹsẹ̀ yeye oge.